A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Ilé ìfowópamọ́ àgbà Central Bank of Nigeria (CBN) ti fìdí ẹ̀ múlẹ̀ wípé owó náírà túbọ̀ jẹ́ ojúlówó kí ẹnikẹ́ni má ṣe kọ̀ ọ́. Èyí ni àṣẹ tí CBN pa fún gbogbo ẹ̀ka wọn káàkiri orílẹ̀-èdè wípé kí wọ́n túbọ̀ máa dá owó náírà àtijọ́ àti tuntun síta lọ́pọ̀ yanturu. Àfihàn yìí wáyé nínú àtẹ̀jáde tí adarí ìròyìn fún CBN Issa Abdulmumin gbé jáde lánàá ní ìlú Àbújá. Wọ́n pe àkọlé rẹ̀ ní "Gbogbo owó tí CBN kó síta jẹ́ ojúlówó. All banknotes issued by the CBN remain legal tender." Issa ní ìgbésẹ̀ yìí wáyé látàrí ọ̀wọ́ngógó náírà tí wọ́n ní ó ń ṣẹlẹ̀ ní àwọn ìlú tí ó ṣe gbòógì lórílẹ̀-èdè, pẹ̀lú bí CBN ṣe fi dá ará ìlú lójú wípé owó tó tó owó wà nílẹ̀ jákèjádò orílẹ̀-èdè. Àtẹ̀jáde náà tẹ̀síwájú wípé àwọn gbọ́ wípé àwọn kan ní àfojúsùn fún fífagilé owó náírà àtijọ́. Fún àwọn tó ṣì ń ṣiyèméjì ni àwọn ṣe tún tẹnumọ́ wípé gbogbo owó tó jáde láti CBN ni ó jẹ́ ojúlówó láti lò fún okòòwò àti ọrọ̀ ajé, kí ẹnikẹ́ni má ṣe kọ̀ ọ́ gẹ́gẹ́ bí ó ti wà nínú òfin CBN fún ọdún 2007. Bákan náà ni Issa gba ará ìlú ní ìmọ̀ràn kí wọ́n ṣe àdínkù sí lílo owó àfojúrí physical cash, kí wọ́n yan ìfowóránṣẹ́ orí ẹ̀rọ láàyò. CBN ní ojúṣe láti fi ọkàn ará ìlú balẹ̀ nítorí gbèdéke oṣù Kejìlá ọdún 2023 tí wọ́n ṣe síwájú àkókò yìí lórí owó náírà àtijọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ààrẹ Bọ́lá Tinubu ti fagilé ìgbésẹ̀ láti ṣe àlékún owó iná mọ̀nàmọ́ná bí ó ti tẹnumọ́ wípé kàkà bẹ́ẹ̀ wọn yóò san ìrànwọ́ lórí iná tí ará ìlú ń lò jákèjádò orílẹ̀-èdè. Mínísítà fún agbára Adébáyọ̀ Adélábù ni ó sọ eléyìí di mímọ̀ lánàá Ọjọ́rú. Bákan náà ni Adélábù sọ wípé ìjọba àpapọ̀ yóò ṣe ìwádìí lórí àlékún àṣẹ ọlọ́dún 5 tí wọ́n fún iléeṣẹ́ mọ̀nàmọ́ná aládàáni, bí ó ti sọ wípé ó yẹ kí gbèdéke wọn ti tẹnubẹ́po láti 30 oṣù kẹwàá ọdún yìí. Níbi ìpàdé pẹ̀lú àwọn akọ̀ròyìn ni mínísítà ti sọ ọ̀rọ̀ wọ̀nyí ní ìlú Àbújá. Ó ní òun yóò júwe ilé fún ọ̀gá iléeṣẹ́ àjọ ìjọba lábẹ́ ẹ̀ka iná mọ̀nàmọ́ná tí ó bá fẹ́ mú òun pàdánù iṣẹ́ látàrí àìṣiṣẹ́ wọn bí iṣẹ́. Adélábù tẹ̀síwájú wípé ó yẹ kí àlékún owó iná ti wà tipẹ́tipẹ́, ṣùgbọ́n ààrẹ ní kò lè sí àlékún fún owó iná títí di ìgbà tí iná bá dúró déédéé. Ó ní ìjọba kò lè gbé ìṣòro mìíràn kojú ará ìlú lẹ́yìn àyọkúrò ìrànwọ́ epo. Owó náírà tó ń fojoojúmọ́ dì mẹ́rí náà wà níbẹ̀, àti ọ̀pọ̀lọpọ̀ ìṣòro mìíràn tó ń kojú ará ìlú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Adarí ológun ti 82 Division Ọ̀gágun Hasan Dada ti ṣe ìfilọ́lẹ̀ Operation Safe Conduct ní ìpínlẹ̀ Imo lánàá síwájú ìdìbò gómìnà ọjọ́ Àbámẹ́ta. Dada ṣe ayẹyẹ oníkíákíá yìí ní 34 Artillery Brigade ní iléeṣẹ́ ológun tí ó wà ní Obinze, ìlú Owerri. Ó ṣe àpèjúwe ìgbésẹ̀ iléeṣẹ́ ológun yìí gẹ́gẹ́ bí èyí tí àwọn lè lò láti fi pèsè ààbò tó péye fún gbogbo àwọn tí ọ̀rọ̀ kàn lórí ìdìbò tí ó fẹ́ wáyé ní ọjọ́ Àbámẹ́ta. Ó ní àwọn yóò ṣe àfihàn tipátipá ní gbogbo senatorial district mẹ́tẹ̀ẹ̀ta tí ó wà ní ìpínlẹ̀ síwájú ọjọ́ ìdìbò. Dada ní àwọn fẹ́ ṣe èyí láti fi dá wọn lójú wípé ààbò tí ó péye wà fún wọn, bí ó ti dúpẹ́ lọ́wọ́ ọ̀gá yányán fún iléeṣẹ́ ológun Taoreed Lágbájá fún àtìlẹ́yìn rẹ̀ nípa ti ara, owó àti ohun èlò mìíràn. Bákan náà ni ó fi dá àwọn òṣìṣẹ́ ológun fún ètò ìdìbò lójú wípé ààbò tó péye wà fún wọn. Ó wá gbà wọ́n níyànjú láti tẹ̀lé gbogbo ìlànà òfin fún ètò ìdìbò, kí wọ́n sì fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ aláàbò yòókù. Ó ní wọ́n gbọ́dọ̀ dáàbò bo àwọn òṣìṣẹ́ elétò ìdìbò àti gbogbo ohun èlò fún ètò ìdìbò, ṣùgbọ́n kí wọ́n má fi ọwọ́ kan ohun èlò ìdìbò kankan nítorí òun kò ní tẹ́tí sí àwáwí kankan bí àṣìṣe bá wáyé. Bẹ́ẹ̀ sì ni wọn kò gbọ́dọ̀ gba owó àbẹ̀tẹ́lẹ̀ tàbí owó ẹ̀yìn lọ́wọ́ ẹnikẹ́ni. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Òṣìṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Bauchi ti dọdẹ babaláwo kan, Danladi Yeo,
ti abúlé Damaiwa ìjọba ìbílẹ̀ Zaki ìpínlẹ̀ Bauchi lẹ́yìn tí ó yìnbọn pa Muhammadu Muritàlá Ali pẹ̀lú èròǹgbà wípé ó fẹ́ dán ayẹta wò lára rẹ̀. Agbẹnusọ fún ọlọ́pàá ìpínlẹ̀ SP Ahmed Mohammed Wakil sọ fún akọ̀ròyìn lánàá wípé àwọn afurasí méjì lórí ọ̀rọ̀ yìí ni wọ́n ti fi ọwọ́ ṣìkún òfin mú ọjọ́ 21 oṣù kẹwàá ọdún yìí láàrin aago 8 ààbọ̀ ní iléeṣẹ́ ọlọ́pàá gba ìpè lórí bí Danladi ẹni ọdún 28 àti àwọn 3 mìíràn ṣe wọ inú igbó Damaiwa láti lọ dán agbára ayẹta wò lára Muritàlá Ali ẹni ọdún 43. Ṣùgbọ́n sí ìyàlẹ́nu wọn ni ìbọn wọlé sí Muritàlá Ali lára. Lọ́gán tí ọlọ́pàá dé ibẹ̀ ni wọ́n gbé Ali dìgbàdìgbà re ilé ìwòsàn ìjọba Jakusko ní ìpínlẹ̀ Yobe níbi tí dókítà ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ó ti di olóògbé. Lójú ẹsẹ̀ ni wọ́n rí afurasí méjì mú tí àwọn yòókù ná pápá bora. Agbẹnusọ ọlọ́pàá ní ìwádìí ṣì ń lọ lọ́wọ́ lẹ́yìn èyí ni wọn yóò kó àwọn afurasí re ilé-ẹjọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Lánàá ni àjọ àwọn àgbààgbà ẹkùn ti Àríwá Northern Elders Forum NEF rọ gómìnà ìpínlẹ̀ Zamfara Lawal Dauda àti aṣíwájú rẹ̀ Bello Matawalle wípé kí wọ́n yanjú aáwọ̀ tó wà láàrin wọn fún àǹfààní ẹkùn Àríwá. Bákan náà ni wọ́n sọ wípé aáwọ̀ tó wà láàrin Aliko Dangote àti Abdulsamad Rabiu lórí iye owó símẹ́ǹtì pẹ̀lú aáwọ̀ láàrin Lawal àti Matawalle túbọ̀ ń dákun ìṣòro tí ẹkùn Àríwá ń kojú pàápàá jùlọ lórí ààbò àti ọrọ̀ ajé. Alákòóso àjọ NEF Ango Abdullahi nínú àtẹ̀jáde ké sí àwọn adarí àti àwọn tí ọ̀rọ̀ kàn ní ẹkùn Àríwá láti dá sí aáwọ̀ yìí nípa pípe àwọn wọ̀nyí sí ìpàdé. Wọ́n ní ìfòpin sí aáwọ̀ yìí jẹ àwọn lógún gidi nítorí ó ti ń fa ìpínyà ńlá láàrin àwọn oníṣòwò àti olóṣèlú méjèèjì. Àtẹ̀jáde náà tẹ̀síwájú wípé Lawal àti Matawalle ní láti ṣe sùúrù kí wọ́n lo ọgbọ́n àgbà láti fi mú ìrẹ́pọ̀ wáyé kí èyí má bàa fa ìfàsẹ́yìn fún ètò ààbò. Ìṣòro tí ìpínlẹ̀ Zamfara ń kojú nílò àgbájọwọ́. Bẹ́ẹ̀ ṣíṣe iṣẹ́ papọ̀ nìkan ni wọ́n lè fi ṣẹ́gun rẹ̀. Ṣùgbọ́n fífi ààyè gba aáwọ̀ yóò yí ọkàn kúrò nínú àfojúsùn fún ìdàgbàsókè. Wọ́n fi kún un wípé àjọ yìí yóò túbọ̀ máa ṣe àmójútó bí nǹkan ṣe ń lọ sí bí wọ́n ti ní ìrètí wípé àwọn adarí yóò ṣe ohun tí ó tọ́ fún ìdàgbàsókè ẹkùn Àríwá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀gá lẹ́nu iṣẹ́ ìjọba, àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ wọn, àlejò oníṣòwò àti ogunlọ́gọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè ni wọ́n ṣe ìdáwọ́kọ̀ fún àti wọlé sí pápákọ̀ òfurufú Nnamdi Azikiwe ní ìlú Àbújá títí di aago 9:15 òwúrọ̀ yìí tí akọ̀ròyìn dé agbègbè pápákọ̀ òfurufú ni wọ́n rí àwọn ọkọ̀ tí wọn kò ríbi wọlé sí ojúnà pápákọ̀ tí ìrìn rẹ̀ tó kìlómítà 4 sí ẹnu ibodè pápákọ̀. Ọlọ́pàá kan tí ó darí ọkọ̀ Hilux padà nígbà tí kò ríbi wọlé sọ wípé àwọn àjọ òṣìṣẹ́ Nigeria Labour Congress NLC ni ó dínà mọ́ ọkọ̀ pátápátá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Ọ̀gbẹ́ni kan ẹni ọdún 35 tí wọ́n ń pè ní Yellow ni wọ́n ti mú ní ìlú Ìbẹ̀rẹ̀ ìpínlẹ̀ Abia lórí ẹ̀sùn wípé ó fipá bá ọmọ ọdún 5 ní àjọṣepọ̀. Àfúrásì tí àwọn ará ìlú tínú ń bí náà bí ẹni lu bàrà nígbà tí wọ́n ká a mọ́ jẹ́wọ́ wípé lóòótọ́ ni òun hu ìwà ìdọ̀tí ọ̀hún. Ó ní ẹ̀pà ni òun fi tan ọmọ náà. Yellow tí ó ń bẹ ará abúlé fún ìdáríjì dá ẹ̀bi ìṣẹ̀lẹ̀ ọ̀hún lu èṣù àti wípé òjò tí ó rọ̀ ní àfẹ̀mọ́júmọ́ ni ó mú kí ara òun gbé yágíyágí. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àfúrásì yìí, ó ní òun jókòó pẹ̀lú àwọn ọ̀rẹ́ tí wọ́n sì ń jẹ ẹ̀pà lọ́wọ́. Lẹ́yìn èyí ni òun wọ inú ilé láti lọ mú nǹkan. Ó ní bí òun ṣe wọ àárín ilé ni òun rí ọmọdébìnrin yìí tí òun sì fún un ní ọmọ ẹ̀pà jẹ. Lẹ́yìn èyí ni ọmọ náà tẹ̀lé e wọlé kí ó tó bá a ní àjọṣepọ̀. Ó ní òun gbìyànjú láti ṣe jẹ́jẹ́ pẹ̀lú ọmọ náà ṣùgbọ́n ẹnìkan láti abúlé Ìbẹ̀rẹ̀ sọ wípé wọ́n ti gbé ọmọ náà lọ ilé ìwòsàn fún ìtọ́jú. Bákan náà ni ó ní wọ́n ti yọ̀ǹda afẹ̀sùnkàn fún àwọn ẹ̀ṣọ́ aláàbò.
lábúlé kí wọ́n lè fi ránṣẹ́ sí iléeṣẹ́ ọlọ́pàá fún ìwádìí tó jinlẹ̀. Títí di àsìkò ìkóròyìn yìí jọ, agbẹnusọ ọlọ́pàá Maureen Chinaka kò tíì gbé aago rẹ̀ láti fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀. Ìṣẹ̀lẹ̀ yìí wáyé lẹ́yìn bíi oṣù mẹ́rin tí ọ̀gbẹ́ni kan Chiemela Ekeke, ẹni ọdún 37, rí ẹ̀wọ̀n gbére he látàrí ìbálòpọ̀ pẹ̀lú ọmọ ọdún 4. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ìlúmọ̀ọ́ká olórin ilẹ̀ Nàìjíríà Yẹmí Aládé ti fi èrò rẹ̀ hàn sí bí ẹbí àti ọ̀rẹ́ ṣe ń fúngun mọ́ láti lọ lọ́kọ. Nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú Cool FM, ẹ̀rọ asọ̀rọ̀mágbèsì, ni ó ti ṣàlàyé wípé wọ́n ń fúngun mọ́ òun gidi kí òun lọ lọ́kọ kí òun sì bímọ, bí ó ṣe ń dọ́gbọ́n yẹra kúrò lórí ọ̀rọ̀ ìgbéyàwó rẹ̀ pẹ̀lú alámòjútó iṣẹ́ rẹ̀. Aládé ní àwọn míì á máa lọ́kọ sí ìparí ọdún, ṣùgbọ́n òun ní tòun, ẹnìkankan kò lè kó gìrìgìrì bá òun. Bí àsìkò bá tó, òun á ṣe ohun tó tọ́. Aládé tẹ̀síwájú wípé ìfúngunmọ́ láti ọ̀dọ̀ ẹbí ni ó ṣòro jù nítorí àwọn wọ̀nyí jẹ́ ẹni tí ènìyàn nífẹ̀ẹ́ tí ó sì bọ̀wọ̀ fún, ṣùgbọ́n òun ní ìgbàgbọ́ wípé bí ó bá jẹ́ lótìítọ́ ni wọ́n nífẹ̀ẹ́ òun dénú, wọ́n á ṣe sùúrù nítorí ṣíṣe alábàápàdé ẹni bí ọkàn ẹni ṣe pàtàkì ju ṣíṣe ìgbéyàwó lọ. Òun sì ní ìgbàgbọ́ wípé kò yẹ kí ènìyàn máa kánjú ṣe àṣìṣe àti wà pẹ̀lú ẹni tí kò yẹ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tun. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.